Akíwa nílé lóko àti lẹ́yìn òde ibikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Mo wà pẹ̀lú ọ̀jọ̀gbọ́n Olúṣọlá Adébáyọ̀ Akínsọ́nà báyìí. Ẹni tààràtà a máa tọ́ka sí àwọn ohun tó so papọ̀ nípa ọ̀rọ̀ ìtàn Odùduwà àti Ọ̀rànmíyàn. A tọ́ka ní ṣókí ìpìlẹ̀ wọn àti àwọn awuyewuye tó ń jà ràìnràìn nígboro nípa wọn. A sì sọ àwọn ibi tá a lè fẹnu ìtàn kò sí ní pàtàkì lórí ọ̀rọ̀ àwọn wọ̀nyí tí a dárúkọ àti wípé kí ni ìbáṣepọ̀ wọn, kí ni ohun tó so wọ́n pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀ àtijọ́ bíi Kétu, Olúwu, Ọ̀ràngún àtàwọn wọn. Ọ̀jọ̀gbọ́n ẹ káàbọ̀, mo kí yín o. Ẹ ǹlẹ́ ẹ kúlẹ̀. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká lọ tààràtà sí àwọn ohun tí mo mẹ́nubà. Kí ni ẹ lè rí sọ fún wa nípa ìpìlẹ̀ Odùduwà àti ìbáṣepọ̀ tí Odùduwà ní pẹ̀lú Ọ̀rànmíyàn, pẹ̀lú àwọn awuyewuye tó ń lọ lọ́tùn lósì lórí ìtàn wọn àti pé níbo la lè fẹ́nu ìtàn gúnná sí. Ẹ mọ̀ pé tọ̀ kò sójú wa ọ̀nà jìn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin oníwádìí, ẹ ti tọpinpin, ẹ ti ṣe iṣẹ́ takuntakun lórí wọn. A sì lè fi ẹnu ọ̀rọ̀ kò sáwọn ibi kọ̀ọ̀kan pé tọ̀ bàbá tí ẹ rí yanjú, a lè sọ pé báyìí rí báyìí, tọ̀hún rí báyìí, tìhín rí báyìí. Okay, tí onígbà ò bá ti pe igbá ẹ̀ ní àfọ́kùn, àwọn èèyàn ò ní bá fi kólẹ̀. Ṣùgbọ́n torí pé bá a ṣe ń gbé nǹkan wà ló dàbí ẹni pé ó fi ń di bí yẹ̀yẹ́. Bí èèyàn bá dẹ̀ pọ́n nǹkan ẹ̀ lé mọ́, ṣé yóò wá bínú tí ará àta bá bá fi ẹnu yẹpẹrẹ mú ni? Ìgbà míì sì rèé tá bá ní ká tójú ọmọ ṣe lọ̀pọ̀ ń bà jẹ́. Ìyẹn ni mo fi lè sọ pé ọ̀rọ̀ wà nínú gbólóhùn tẹ lò ńgbà tẹ ní bóyá a lè dé orí kókó kan tá a lè fi ẹnu ọ̀rọ̀ jóná sí. Tẹ́lẹ̀ rí ìtàn rújú. Ohun tó mú kí ìtàn di pé ó bẹ̀rẹ̀ sí ní kángun bẹ̀rẹ̀ láti nǹkan bí ọdún 1917. 1917. 17. 17. Yeah. Ṣé rí kí n tó sọ̀rọ̀ nípa Odùduwà àpàṣẹ, ó yẹ kí n sọ̀rọ̀ kan ó lè yé wa dáadáa. Nígbà kan táwọn òyìnbó débí, wọ́n pínlẹ̀ yìí sí méjì, ìyẹn tẹ́ ń pè lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n pè kan ní Northern Protectorate, wọ́n pè kan ní Southern Protectorate. Ìgbà tí wọ́n dé, kò sí ní tó kan òyìnbó pẹ̀lú láti ìlú yìí láti lọ tẹ ìlú yìí. Àwọn kan wò ibo ni ló wà pa síbi súnmẹ́tì omi. Tá bá gbọ́kọ̀ ojú omi sórí omi láti bí ṣá lè nígbà tí mọ́tò ò tíì sí nígbà náà. Wọ́n fi ní Colony of Lagos. Tí àti Èkó tí ẹ ṣeéṣe ibi tí òkun nìyẹn. Nígbà tí wọ́n kọ́kọ́ fìdí tó ń pè ní Northern Protectorate lélẹ̀, Jẹ́bà ni wọ́n fi ẹ̀kọ́ta sí. 1902 títí 1902 ìyẹn tó ń pè ní Lord Lugard, Jẹ́bà ló fi sí. Àwọn ìlú tó tóbi pọ̀ ṣáájú kí wọ́n tó débẹ̀ yẹn wọ́n ń pe company kan ní Royal Niger Company. Àwọn yẹn ti wà ń lọ kọjá, ṣùgbọ́n company ni wọ́n kì í ṣèjọba. Àwọn gbogbo wọn fìdí ìjọba múlẹ̀, á wà fi headquarter ìlà kọ́kọ́ lílẹ̀ Jẹ́bà ni. Ní tí mò ń fàyọ rèé, Ìlọrin wà lọ́wọ́ ìsàlẹ̀ tó gbòòrò, Ọ̀yọ́ wà lọ́wọ́ òkè tí wọ́n sì lè sọ pé ìbí wọ́n yẹ̀ṣẹ̀ ń fọ́n ká ní ẹjẹ́ àtúnṣe padà. Wọ́n ò ṣe bẹ́ẹ̀. Wọ́n ò lọ fi sí Kánò, Kàdúná ńgbà náà. Àmọ́ ẹ pé ńgbà tó yá wọ́n gbé kúrò ní Jẹ́bà bí wọ́n ṣe ń sùn padà lọ nìyẹn tó fi wá di pé Kàdúná di ibi tán jókòó sí. Nígbà tí wọ́n kọ́ máa ṣe ohun tó ń pè ní Ọ̀yọ́ Province of the Southern Protectorate, tó rọ́pọ̀lọpọ̀ understand ẹ̀. Province ní Ọ̀yọ́ Province jẹ́ láyé àtijọ́ under Southern Protectorate.
nígbà tí wọ́n máa pín Ìbàdàn ní ẹ̀kọ́tà wà lákọ̀ọ́kọ́ ìgbà tó yá wọ́n sún sọ́yọ́ so ìyẹn náà wà bẹ́ẹ̀ Ẹ̀gbá náà ní tiwọn wọ́n tún wá ní district àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni mo wá fẹ́ fàyọ Èkó níbi tó yìnbọn ọkọ̀ fìdí múlẹ̀ sí tó wá kú fi ṣe general headquarter fún everything láyé Governor Glover torí ṣáájú Abẹ́òkúta ni wọ́n wà Governor Glover ló push everything padà sí Èkó lèkó wá fi di main colony àwọn òyìnbó so kí lèkó jẹ́ lára Abẹ́òkúta tẹ́lẹ̀ kí ló jẹ́ lára ìlú bíi Badagry tó ti ń ṣáájú tó ń débẹ̀ àtàwọn ìlú míì ohun tó jẹ́ kí n lọ síbẹ̀ ni pé wọ́n fi ẹnìkan ṣe gómìnà lọ́dún 1913 wọ́n pè ní W.A. Ross gómìnà kan ni mo fẹ́ sọ jàre High Commissioner torí ọ̀tọ̀ ni gómìnà ìyẹn wà lẹ́kọ̀ọ́ ok ìyẹn Governor General gọ́vnà ìgbà yẹn ẹni tó ṣalákòóso pátápátá ni gọ́vnà ṣùgbọ́n ẹni tó ń bójú tó province High Commissioner ni so èyí tó ń wá síbi tó ń pè ní Ọ̀yọ́ province òun náà ń pè ní W.A. Ross òun ló ṣàkóso ọdún kejì lẹ́yìn tí bàbá Aláàfin Ṣìyànbọ́lá Ládìgbòlù bọ́ sóyè ọdún kejì ni wọ́n gbé wá òun ló di commissioner ṣùgbọ́n òun fẹ́ ṣe nǹkan kan ó fẹ́ kí ibi tóun ṣàkóso kó tètè yọrí ọlá torí ṣe hàn pé Yorùbá wọn ṣe jagun tán ni bí 15 years ago ni wọ́n ṣe kírìjì gbogbo wàhálà yẹn so àwọn èèyàn fọ́nká ó wá ń fẹ́ gbìyànjú àti kó wọn papọ̀ kí wọ́n jẹ́ èèyàn kan kán sọ̀rọ̀ lóhùn kan so pẹ̀lẹ́ pé yẹn kọ́ ló kan òun kí ìjọba tiẹ̀ lè rọrùn láti ṣe ni so ìdí ẹ̀ tó kọ́ ń kórí wọn jọ síbàdàn ìgbà tó yá ó change àwọn idea kan so ó ronú àti mú fún agbára lọ sábẹ́kúta nígbà tó yá ó rí i pé àwọn yẹn wọ́n ọ̀mọ̀wé pọ̀ jù àwọn eléyìí ò ní jẹ́ kí n ó wá gbé láti Ìbàdàn padà sí Ọ̀yọ́ for the time being àárín yẹn wá ní ọ̀nà ìgbà ṣe wá lẹ́yọ kan wá di ohun tá a rò pé ó yẹ ká kọ̀wé kalẹ̀ so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ̀wé bàbá J.K. Ajíṣafẹ́ wọ́n ti kọ̀wé tiwọn láti nǹkan bí between 1912 sí 1914 wọ́n kọ̀wé ìtàn àwọn Ẹ̀gbá wọ́n kọ then bàbá tí wọ́n ń pè ní kí ni wọ́n ṣe ń pè wọ́n Adéyẹmí Kánò Adéyẹmí wọ́n kọ ìtàn kúkúrú nípa Ọ̀yọ́ then bàbá bí ò bá kú àwọn náà kọ àwọn òwe kan then ara àwọn kan tí wọ́n kọ kíkèké náà nífẹ̀ẹ́ nígbà yẹn lọ́hùn-ún so bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kọ tán wa díẹ̀díẹ̀ ni ṣùgbọ́n gbogbo wọn tó ń kọ yìí kò sí èyí tó lọ lo oral tradition gangan tó jẹ́ history èyí táwọn èèyàn kàn sọ náà ni wọ́n gbà ibi tí ọ̀rọ̀ ti di pé láti para wa pọ̀ ẹ jẹ́ àwa Odùduwà as bàbá everybody after all nínú àwọn ọba tó láàmìlaka tó jẹ nílé Ifẹ̀ Oòduà jẹ́ kan nù ẹ jẹ́ àkàmù then èwo ló tún jẹ tó jẹ́ jagunjagun Ọ̀rànmíyàn ní jagunjagun ok nínú àwọn Yorùbá yìí èwo ni ló wà ní ìtàn tó fi hàn pé jagunjagun ni wọ́n jagun Ọ̀yọ́ nìyẹn bí Ọ̀rànmíyàn bá jẹ́ òun ní jagunjagun á jẹ́ pé òun ni bàbá àwọn Ọ̀yọ́ nìyẹn because ẹ lè rí Odùfá kankan tó sọ wípé Ọ̀rànmíyàn sì bí Àjàká kò sí ìwà lè sọ ọjà pé èmi ìṣe babaláwo wá ṣiṣẹ́ kó wà àmọ́ èmi ò gbọ́ rí pé Odùduwà sì bí Ọ̀rànmíyàn àyàdífá fún Odùduwà níjọ́ tí yóò bí Ọ̀rànmíyàn èmi ò gbọ́ èyí tí mo mọ̀ ní òun
àti Ògún. Àmọ́ àwọn ìwé ìtàn míì wà. Mo rántí pé láàrin ọdún 1917 and 1921 òyìnbó kan lọ sí Ilé Ifẹ̀, ó sì bá ọba tí ó wà níbẹ̀ ńgbà yẹn lọ́hùn tí wọ́n ń pè ní ọba Láwárí kan Àjàgún, òun ló wà lóyè ńgbà náà, àti ẹni tí wọ́n ń pè ní Àràbà Ifẹ̀ ńgbà náà tó wà lórí oyè. Ó bá wọn sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀, lẹ́yìn yẹn ló tún ẹ̀ṣẹ̀ wá pè wọ́n papọ̀. Ó ṣèwádìí lẹ́nu ọba Láwárí kan, bó o ní ìpìlẹ̀ Ifẹ̀. Mo ti wá padà sórí ìbéèrè yìí ń sẹ́, ẹ wá lè sọ pàwọ̀ pẹ̀lú àwọn àlàyé tí mo ti ń ṣe bọ̀, ohun tó jẹ́ kí gbọ́n mi sí omi ò tó ká máa sọ yándayànda lórí ìtàn àti àwọn ìtàn tí a ò fojú wò tó sì jẹ́ pé bó ṣe rí nìyẹn. Òyìnbó yẹn béèrè lọ́wọ́ Ọọ̀ni Láwárí kan pé bó o ní Ifẹ̀ ṣe bẹ̀rẹ̀. Ó sì ṣàlàyé ẹni tí ó kọjá aṣáájú. Ẹni tó pè láṣáájú yẹn wọ́n sọ wípé kò fẹsẹ̀ tẹlẹ̀ rí, kì í ṣe èèyàn. Wọ́n wá ní ẹni yẹn ni ó bí àwọn irúnmọlẹ̀. Àní kí ni wọ́n pè ní irúnmọlẹ̀? Ìyẹn àwọn heroes. Ṣùgbọ́n kò fi ẹsẹ̀ tẹ ilẹ̀ ẹbẹ̀ yẹn rí. Òun ló wá rán àwọn ọmọ yìí pé ó yá ẹ lọ mú space míì yàtọ̀ síbi tá a wà yìí. Ó wá sọ wípé lára àwọn tán wà ńbẹ̀, òun ni Ojúmúyàn dá. Lára àwọn tí wọ́n jọ rìn, òun ni Lérè Ọlá Òdìdí tí wọ́n pè l'Ódùduwà. Lára àwọn tí wọ́n jọ rìn, òun ni ẹni tí wọ́n pè ní Àrán Àjíkó tá ń pè l'Ọ́bàtálá. Ó tún wá dárúkọ oríṣiríṣi àwọn èèyàn tó kù. Ó ní àwọn ni wọ́n jọ rìn. Bàbá ní ká tú ìyẹn padà kúrò nínú mythology, ká gbé padà wá sí main history. Ohun tí bẹ̀ yẹn ń sọ ni wípé there was a ruler somewhere tí ó sẹ́ndì àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ẹ̀tàn míì yẹn might not really mean pé ọmọ tó bí sínú fúnra ara ẹ̀ gangan lọmọ tí wọ́n ń sọ rárá o. Ó lè túmọ̀ sí pé àwọn tó wà lábẹ́ àkóso ẹ̀ Rand ni wọ́n ń pè ní àwọn ọmọ ẹ̀. Ó lè jẹ́ àwọn tí wọ́n jẹ́ alákòóso, ó lè jẹ́ àwọn tí wọ́n ń bá ṣiṣẹ́. Tẹ́ bá wá rí gbogbo àwọn tí kábíyèsí mẹ́nubà nígbà yẹn, gbogbo wọn pátá là ń pè lágbàgbà Ifẹ̀ lónìí. Ìgbà tó Òyìnbó bá sọ̀rọ̀ tán, wọ́n wá ránṣẹ́ sí Àràbà. Àràbà ni ẹni tó jẹ́ olórí gbogbo nífẹ̀. Bí wọ́n bá sì wá ń sọ wípé bunch of oral history in that angle, he was in the best position. Bẹ́ẹ̀ni. Ìgbà tó dé, Òyìnbó wá padà béèrè lọ́wọ́ ẹ̀. Àràbà wá ń sọ wípé bí ìpìlẹ̀ ṣe rí rèé, ó wá gbé ọ̀rọ̀ yẹn exactly bí ọba ti ṣàlàyé fún Òyìnbó. Lòun náà ṣe gbé tẹ̀. Lòun náà ṣe gbé. Ó dẹ̀ mú ní sísẹ̀ntẹ̀lé bẹ́ẹ̀ as at 1917. Ó wá sọ ní ìpele pé àwọn ní dynasty tó pọ̀, wípé torí gbogbo àwọn àgbàlagbà yẹn lára wọn ni wọ́n wá ń ṣàkóso ní sísẹ̀ntẹ̀lé. Ṣé rí pé ìtàn yẹn ó wà straightforward. Kò sọ wípé eléyìí ló bí eléyìí. Ó ní wọ́n jọ wá. Ó náà jọ wá. Bí wọ́n àtọ́jọ wá yẹn, wọ́n jọ wá mú ilẹ̀ papọ̀. Ṣùgbọ́n ẹnìkan ló ní ibẹ̀ yẹn, ẹni tó ní ibẹ̀ yẹn ló wá rán wọn. Pé apá ọ̀dọ̀ mi yìí, ẹ̀yin ẹ lọ sápá bí. Ṣùgbọ́n àwọn kan sọ pé wọ́n bí Odùduwà ni, àwọn pìtàn kan ní wọ́n bí ni, báwọn kan ti kọ́kọ́. Àlàyé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà fi hàn bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́. Torí ibẹ̀ yẹn náà ọmọ ló pé. Bí ẹ bá sì ti gbọ́ náà àwọn àlàyé mi tó pọ̀, mo ní tí ẹ bá rí tí ìtàn Yorùbá kan bá sọ wípé nígbà tó ń ti ìkọ́lé ọ̀run bọ̀ wá kọ́lé ayé, wọ́n á wá sọ wípé ìyá ẹ̀ lọ́lọ́kọ̀ tó wá. So ohun tó ń sọ ẹni bá ti àti mọ̀ pé ohun tó ń sọ ni pé wọ́n bí pé tí wọ́n bá ní ó ti kọ́lé ọ̀run bọ̀, ìkọ́lé ọ̀run ní pàtàkì lédè Yorùbá náà ó túmọ̀ sí orísun
ìpìlẹ̀ rẹ̀ kò pọn dandan kó jẹ́ pé nígbà tó rọ̀ tààràtà. That's point mi gangan nìyẹn nígbà tí wọ́n ti wá sọ pé ìyá ẹ̀ ní ọlọ́kọ̀ mí ni pé ìyá ló kárí oyún ẹ̀ so lẹ́yìn yẹn mo tún wá má pẹ̀rẹ̀ wá mo ní tán bá wá bí ọmọ yẹn téèyàn bá rí báyìí wọ́n ní ọmọ tuntun jòjòló àlejò ayé as if pé 9 months ẹ̀ tó ti wà nù ìyá ẹ̀ ibi inú ayé bẹ́ẹ̀ náà jọ ń gbé pẹ̀lú ìyá yet wọ́n tún pè lálejò ayé. Fọyánmú sí ni bó bá délé ayé ẹkún ọmọ tuntun yóò ní mo wọ̀rú ẹ̀ lẹ́kún ọmọ tuntun. wá yàtọ̀ sí yẹn bó bá dijọ́ mẹ́jọ àbí ìjọ́ mẹ́tàdínlógún tí wọ́n farun orí ẹ̀ wọ́n á ní kí wọ́n mú irun àmútọ̀run wá ẹ̀ kúrò bí gbogbo ọ̀nà mọ̀ pé inú ìyá ẹ̀ ló ti ń bọ̀ wá ìtàn fi sọ pé ọ̀run á ní kí wọ́n fa irun àmútọ̀run wá so ìyá ẹni sì lọ́rùn ẹni. bẹ́ẹ̀ni. ṣe ẹ ti gbọ́ ohun tí Yorùbá ń wí. bẹ́ẹ̀ni Yorùbá ò ní mọ́ tàpá sọ́run ẹ̀. so tí Yorùbá bá ń sọ wípé ẹnìkan ń bọ̀ látọ̀run those are the things tó ń sọ kì í ṣe pé ó ń jábọ̀ látòfurufú so kò sí ẹnì kankan tó tí ìṣàkóso ńlẹ̀ yìí tí ì ṣe èèyàn tó bá jẹ́ pé kì í ṣe èèyàn kò ní kú gbogbo bá ṣe ń ṣe ariwo lágbáyà ní gbágbá àti jáde wá ní ó dá iṣẹ́ sùúrù èmi ní. àtùgbọ́n wọn ní àwọn tó wọlé wà nù wọn tó ní wọn parẹ́ tí wọ́n wọlé tí wọ́n rí sí ìgbà. èmi ò as a person ò lè dispute pé ẹnìkan ò wọlé bóyá lásìkò tó ń gbáyé bóyá a kind of volcanic eruption ṣẹlẹ̀ tí ibẹ̀ yẹn lanu tó wá jábọ́ sínú kẹlẹ̀ ṣe ń pè but ordinarily ṣé èèyàn lè dúró kó kàn dúró lórí ibìkan lórí ilẹ̀ kó máa wá sínkì lọ. àwọn tó wá dòdò ńkọ́ pé bí ọba ọya náà tọ̀tọ̀ ẹ mọ̀ jà lọ ságbọ̀dọ̀ bẹ́ẹ̀ náà. ìyẹn ọjọ́ mi ọjọ́ rí náà tàtọ̀ kò sẹ́nìkan tó dòdò kò sẹ́ni tó dà pátá. a mọ̀ sọ ilé wọn. igneous rock residual rock kìnìkan. bóòlù àti wọn ń pe Ọ̀rànfẹ̀ ní òkè ilẹ̀. ó ti ṣàlàyé wípé tán bá ń sọ̀rọ̀ nípa òkè òkè mean mountain height ni Yorùbá mean pẹ̀lú òkè odò sinisalẹ̀ ṣe bí omi tó ń ṣànlẹ̀ yìí ní Yorùbá ń pè lódò ń sìn ìrìnàjò àti odò ìsàlẹ̀ ni òkè height nítorí lọ́kàn nìyẹn so ohun tó bá rise toward the height ni ó lọ òkè. gègèlè. so kì í ṣe nǹkan kan náà. ó dà ẹja tẹ̀síwájú ọ̀rọ̀ wa Odùduwà. lọ́rọ̀ Odùduwà tó so mọ́ ọ̀rọ̀ yẹn kì í ṣe àlejò fẹ́ ìpìlẹ̀ fẹ́ ni ẹni bá ti pe ọ̀rọ̀ Odùduwà ní àlejò nífẹ̀ẹ́ a jẹ́ pé every damn person tó wà nífẹ̀ẹ́ àlejò ni. ṣùgbọ́n ta ló wá rán wọn tẹ ló rán wọn wọ̀n pé kí ló kọ ẹni ó rán wọn. Olódùmarè ló rán wọn àmọ́ Olódùmarè Yorùbá kì í ṣe gọ́ọ̀dù òyìnbó kì í ṣe gọ́ọ̀dù òyìnbó torí Olódùmarè Yorùbá gan wọn yìí rí títí kan àwọn tí wọ́n jẹ́ alágbára wọ̀nyí àfẹ́yọ kan nù wọn tó ní dandan òun ó rí wọ́n sì dé nígbà tí ó rí etí òkun ló ti rí Elédùmarè so bí Yorùbá ń sọ wípé Elédùmarè tàbí ká lè wá please àwọn èèyàn tó kù or other religion àwa ní Elédùmarè Yorùbá náà ni Ọlọ́run àwọn òyìnbó tán mú wá no tọ́rọ́ lọ́wọ́ àwọn òyìnbó tán mú wá náà tán ní God tẹ́ bá lọ wò túmọ̀ God lọ́dọ̀ wọn náà particular deity ní jẹ́ God. ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn dà pé wọ́n ní láti inú German. so bàbá ń sọ pé God yẹn náà even God kò represent creator ṣùgbọ́n tó dé pé ó ti jẹ́ common word tá à ń lò fún creator nsìn so nílẹ̀ Yorùbá náà common word fún creator àti ń lò ní Olódùmarè ṣùgbọ́n nípìlẹ̀ èèyàn kan ní jẹ́ Elédùmarè òun náà sì ni wọ́n ń pè ní Olúṣòǹṣò. àwọn ìtàn tí mo wá sọ wípé àti bàbá Láwárí kan àti Àràbà tó ń sọ ń gbà yẹn òun náà ni wọ́n direct everybody sí ó wà lákọọ́lẹ̀ gbogbo interview yẹn wọ́n ṣe bí wọ́n ní kọ̀ọ̀kan ni wọ́n sọ ó sì wà lákọọ́lẹ̀ dọ́là so Odùduwà kì í ṣàlejò ní Ifẹ̀ ṣùgbọ́n nígbà tí táìmù tiẹ̀ tó kàn án láti ṣàkóso ní ọ̀rọ̀ dọ̀rọ̀ gbọ́n mi sí omi ò tó àmọ́ padà wá ṣe náà so ìpìlẹ̀ ẹ̀ nìyẹn ṣe wá rí Ọ̀rànmíyàn òun náà jẹ́ kan lára àwọn indigenous person nífẹ̀ẹ́
tó ṣeé ṣe kí ó jẹ́ ìbátan fún Ògún. Lóye tán sọ wípé Ògún lọ sójú ogun, ó mú ẹrú bọ̀ látàpá ilẹ̀ tápà, ó sì bí Ọ̀rànyàn fún, ṣùgbọ́n wá tọ́ ní ààfin ẹni tí wọ́n ń pè ní Odùduwà. Ṣùgbọ́n nínú interview tí mo mẹ́nu bà yẹn, ibẹ̀ yẹn sọ wípé Odùduwà ló bí Ògún, àmọ́ Ògún tó Odùduwà bí kì í ṣe Láàdìn, alágbẹ̀dẹ lòun ní Láàdìn. Nísìnyí náà bá sọ pé Ògún, àwọn èèyàn ti gbàgbọ́ pé ẹni yẹn náà ń wí. Ó dàbí ká máa ka ọba tó jẹ́ ń Bìní ni, ẹ̀rí tán kọ Ògún síbẹ̀. Ìyẹn ò túmọ̀ sí pé wọ́n sọ̀rọ̀ nípa Ògún kan náà tó wà ń fẹ́. Wọ́n ka ọba tó jẹ́ ní Bìní, wọ́n ka Ọ̀wọ́dù síbẹ̀. Lára àwọn ọba tó jẹ́ nífẹ̀ náà tí ò sí lórí list, Ọ̀wọ́dù wà ń bẹ̀. Torí ilé Ọ̀wọ́dù ń bẹ ń fẹ́, tó sì jẹ́ royal house náà ni. So ṣáwa sọ wípé títí Bìní náà ló wà nífẹ̀. So nígbà kan àwọn orúkọ yẹn common name táwọn èèyàn jẹ́ òun ni. Ìsìn yìí ṣe mọ̀ pé nísìnyí bóyá Joseph lẹ́yìn jẹ́ àbí Abdulmalik. Ọ̀pọ̀ èèyàn lè máa ń jẹ́, kò sí monopoly ọ̀. Gbogbo ìtẹ́yìn jẹ́ tẹ́lẹ̀ yẹn àjẹmọ́ òun ló mú kọ́rọ̀ yẹn tàbí ẹni wípé olùra wọn. So Ọ̀rànyàn wá jẹ́ ìbátan Ògún, àbí ká sọ pé ọmọ Ògún, ó wá jẹ́ jagunjagun. Ṣe rí i pé dynasty míì lòun entirely. Dynasty ẹ̀yẹn ọmọ Ògún tó jẹ́ ó túmọ̀ sí pé kó jẹ́ ọmọ Ògún tí Odùduwà bí tó jọba, ó lè jẹ́ pé ọmọ Ògún Láàdì lòun. Because Ògún Láàdì Ògún náà ni, Ọ̀ṣọ́ọ̀ṣì Ògún náà ni. So gbogbo ọbẹ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn. Ìkan nínú àwọn tó ń jẹ́, ṣùgbọ́n ó bẹ́tà ká láìní ẹ̀ pẹ̀lú ti alágbẹ̀dẹ. Aláìní ẹ̀ pẹ̀lú ti alágbẹ̀dẹ. So since tó wá jẹ́ wípé each dynasty, ẹ rí i pé ilé yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n, ọ̀tọ̀ nílé ìtọ́ Ọbàtálá, Olúfẹ̀ nìyẹn. Àwọn Ọlọ́fin ni dàrẹ́ẹ̀tì áńgù tó jẹ́ títí ìlà ẹni tí wọ́n ń pè ní Oníléṣonṣo fúnra ẹ̀. Ìyẹn tó rán wọn iṣẹ́ fúnra ẹ̀. Ó lára àwọn tó rán àwọn títí dàrẹ́ẹ̀tì ilé ẹ̀, ọmọ ẹ̀ ni wọ́n pè gbogbo wọn, ó wá pín wọn ní kọ̀ọ̀kan. Ìwọ eléyìí ni mo fún ẹ, ìwọ eléyìí ni mo fún ẹ. Ó pín iṣẹ́ tó kálukú á ṣe fún un. Ṣùgbọ́n tó bá yá tí wọ́n bá ṣàkóso tán, eléyìí náà ò ṣe, eléyìí náà ò ṣe, bí wọ́n ṣe tẹ̀léra wọn lọ nìyẹn. So tí ìlà t'Ọlọ́fin wà, tí ìlà t'Olúfẹ̀ wà, tí ìlà tí Ọọ̀ni Àdìmúlà wà. Gbogbo wọn yẹn ìkankan náà níbi wọn. Ó kàn jẹ́ pé nígbà tí eléyìí ṣàkóso tán, ohun tí ó wà pẹ̀kúlẹ̀ àmọ́ òun náà fi ń pè é. Nígbà tí Olúfẹ̀ ń ṣàkóso, èyí tó wà pẹ̀kúlẹ̀ àmọ́ òun ni wọ́n fi ń pè é. Nígbà tí Ọọ̀ni Àdìmúlà ń ṣàkóso, Ọ̀wọ̀ni Àdìmúlà tó ṣàkóso, ó ní nǹkan fi ń pè é torí àwọn nǹkan tí òun ṣe. Tó sì ní àwọn tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí wọ́n jẹ ní ìlà àwọn èèyàn yẹn kọ̀ọ̀kan, sẹ́nìkan kò kọrúkọ wọn lẹ̀. Ṣe rí i pé ọ̀nà mẹ́ta ni dínásì yẹn pín sí. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn dẹ̀ rèé, ẹ máa trace ẹ̀ padà sí ọ̀dọ̀ àwọn àgbààgbà mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọ́n wá pè ní ọmọ Olúṣòǹṣò. So bí ẹ bá wá tẹ̀lé mi, ẹ rí i pé Odùduwà yìí ṣàlejò, kì í sì ṣọmọ ẹnìkankan nínú pé nìkan ló bí ní ilé. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá wò padà, ó padà di ọmọ Olúṣòǹṣò torí ọmọ Olúṣòǹṣò ni wọ́n pè é. Ìyànkọ̀ àjà lọ́rùn. Àmọ́ kò wá túmọ̀ sí wípé Odùduwà yẹn àkọ́kọ́ yẹn ni ó ṣàkóso. Ṣé mọ̀ pé láyé ìgbà tí wọ́n ń sọ ìgbà táwọn èèyàn ń gbé tó jọ pẹ́ ni. So eléyìí lè ṣàkóso títí tí eléyìí ò lè ṣe. Ṣùgbọ́n tó jẹ́ àwọn ọmọ tẹ́lẹ̀yìí bí àti àbí àwọn ọmọ tó tún bí nílà ilé yẹn tó bá bọ́ sórí oyè, ṣé mọ̀ pé orúkọ bàbá ẹ̀ náà ni ó jẹ́. Wọ́n dẹ̀ ṣe pé náà nìyẹn. Torí ráìtì ẹ̀. Báwo ilé náà sì ń jẹ́ pé Adéyẹmí kìíní, Adéyẹmí kejì. Lọ́yọ̀ọ́. Yẹpa Adéyẹmí kan náà ni wọ́n bí róògbó mọ̀sán ní ìṣòrúmọ gẹ̀gẹ́. Zálẹ̀. Ajagungbadé. Bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ ni ẹ wo orú Ifẹ̀ ń sìn, irú ẹni tó wà lóyè. Ọ̀jájá. Irú Ọ̀jájá tó wà lóyè ń sìn. Ta lọ́jàjá báyìí. Well above 100 years
ní anybody from that house ní ò tí jẹ́ ìjọba gbà yìí kẹ́ni tó yẹ̀ṣẹ̀ wá débẹ̀. wọ́n wá gorí. bẹ́ẹ̀ tá a bá máa sọ̀rọ̀ nísìn tí ò bá jẹ́ pé àkọọ́lẹ̀ wà in the next 500 years a máa jiyàn ní wípé rárá o Ọ̀jájá ẹyọkan náà ni ìyẹ̀bọ Ọ̀jájá ló jẹ́ ṣùgbọ́n torí pákọ̀ọ́lẹ̀ wà ní ìsìlámù pé ẹnìkan jẹ àkọ́kọ́ ìkejì Ọ̀jájá tọ̀hún tó dẹ̀ jẹ yẹn náà bàbá kan ti jẹ tó jẹ́ láti ẹ̀ bàbá kan yẹn tún jẹ gbogbo wọn bọ́ lọ sẹ́yìn padà nìyẹn. kó tó rí pé wọ́n tó mórúkọ ń dúró pé tọ̀ eléyìí kálẹ̀ ní igá ò padà wá lo Ọ̀jájá ni tó lórúkọ míì fún rẹ̀ ó ti parúkọ tọ̀hún yẹn rẹ̀ ni. ìmí lè dé lọ́la kó lóun ò lọ́jàjá ń tòun pé òun fẹ́ mú ilé kan ló sì ti wá. bẹ́ẹ̀ni at least irú ẹni tó joyè ní kábíyèsí tó joyè ní Ọ̀yọ́ ń sìn wò tó bá ló dáa kò burú láwà ní agogo ọjà làwọn fẹ́ jẹ́ ọlọ́pàá wo ló fẹ́ mú wọn. bẹ́ẹ̀ni àbí kí wọ́n ní ó dáa kó Àtìbà gangan làwọn fẹ́ mọ̀ jẹ́ Àtìbà 2 kò sẹ́ni tí ó mú ṣe bí ilé ìlà rẹ̀ padà sẹ́yìn nìyẹn ṣùgbọ́n wọ́n náró ẹ̀ padà sí ẹ jẹ́ kí mi náà fún ilé mi ní identity. ìzálẹ̀ òwò adé kìíní. bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn bọ́rọ̀ tiwọn náà ṣe jẹ́ nìyẹn so Odùduwà wá padà wá jẹ́ yẹn doesn't really mean wípé that very particular ẹni tó kọ́kọ́ wá then ìtàn yẹn clear toró sọ pé ńgbà tí àwọn bàbá wọn yẹn ń bọ̀ ó ní wọ́n rìn nínú desert tíbi koríko ò ti hù rárá wọ́n rìn nínú mangrove ìyẹn láwọn etídò ibi táwọn igi ti máa ń níṣan tó gùn báyìí wọ́n rìn kọjá ńbẹ̀ wọ́n rìn níbi ẹ̀sùn ìyẹn grassland kí wọ́n tó débi tán wà ṣe mọ̀ pé ìtàn yẹn sọ fún wa wípé they all migrated. wọ́n sún láti ibì kan sí ibì kan. pé lára ìgbà tán wọ́n cross desert wọ́n cross mangrove savannah títí wọ́n tó wá débi tán wà. tẹ́ bá tún wá padà wọ́n ní ìgbà tí Ògún fúnra ẹ̀ ń bọ̀ pẹ̀lú àwọn àgbààgbà míì tóun tún kó wá tó yàtọ̀ sí àwọn tìpìlẹ̀ yìí pé Ògún ló lead àdá owó ẹ̀ ló fi clear ọ̀nà débi tí Ifẹ̀ wà mí ni pé Ifẹ̀ ti wà ń bẹ̀ kóhun tiẹ̀ tó ẹ̀ṣẹ̀ padà dé migration míì tún nìyí. so in tó ń ṣe ìtàn Áfíríkà ni pé dandan ni kí èmi jẹ́ bàbá Lágbájá kí Lágbájá náà jẹ́ bàbá ìyẹn ò túmọ̀ sí pé bàbá Lágbájá ò wà o àti sọ̀rọ̀ nípa mo ti bá pẹ̀rẹ̀ Ọ̀yọ́ wá ń sìn gbogbo ẹni ń jọba lọ́yọ̀ ń sìn Àtìbà ní bàbá wọn láì ní wọn nìyẹn ẹ lè mú kúrò mbẹ ṣùgbọ́n àwọn ọmọ Aláàfin míì wà tán bá ti bá tán. bẹ́ẹ̀ni rárá àti rárá táwọn bàbá wọn náà sì ti já Láàfin sẹ́yìn tó jẹ́ pé èmi ń bẹ ní Tógò àwọn míì Bẹ̀nẹ̀ náà wà. bírú l'Ógbómọ̀ṣọ́ ní ìtàn lò ìdílé márùn-ún ó láwọn ìdílé méjì míì mẹ́ta tí wọ́n ń jà pé àwọn náà fẹ́ padà sórí ìlà. ọmọ ọba sì ní gbogbo wọn. bẹ́ẹ̀ni. so ó fi hàn pé ẹ lè sọ pé torí wípé ẹni yìí ti jọba wọ́n dárúkọ ẹ̀ báyìí nígbà báyìí òun gangan ni bàbá àkọ́kọ́ yìí rárá o bàbá Ọ̀wádé tó jẹ nísìnyí báyìí Àgúnlóyè ó lẹ́nìkan tó ń lo táìtù yẹn ń jọ sí bẹ́ẹ̀ ni yẹn ò jọba àmọ́ mọ̀ ọba ni orúkọ tí wọ́n ń lò yìí sọ́ọ̀nẹ̀mù yẹn kò sí lára orúkọ àwọn ọba nínú list àmọ́ ọmọ ọba ni ṣe rí àǹgù tí mo ń lọ bẹ́ẹ̀ òun làwọn lò báyìí ń sìn tá a bá fẹ́ kọ list ń jọ́ mi ká ní kì í ṣe kálẹ̀ ayé ìgbà tá àti máa kọ̀wé tá a bá fẹ́ padà wá fẹ́ kó gbogbo ẹ̀jọ́ wípé àwọn ọba wo ló ti jẹ lọ́yọ̀ọ́ ṣe la máa kọ Ọ̀wádé kan sí ẹ̀yìn àní after all six tán lè jẹ́ Ọ̀wádé ń sìn tán dẹ̀ jọba tán dẹ̀ lórúkọ yẹn á jẹ́ pé Ọ̀wádé yẹn jọba rí tí yẹn ara àwọn problem tá a ní nínú kíkó ìtànjọ nìyẹn ṣùgbọ́n ní tó yẹ̀sẹ̀ jọba nìyí kì í ṣe ní tó jẹ́ orúkọ yẹn gangan tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ní tó jẹ́ orúkọ yẹn ọmọ ọba lòun òun náà ló ní mú kí ẹni yìí náà wá qualify láti dupò ọba so bí ò tiẹ̀ jọba irú wọn náà ń pè látọba tẹ́lẹ̀ àmọ́ láìní yẹn gùn so bí láìní àwọn tó ń jọba ní ayé àtijọ́ náà lórí ọ̀rọ̀ Odùduwà ṣe jẹ́ nìyẹn kúdùn kò pọ̀ dandan kó mí pé dèrè Odùduwà gangan tó kọ́ wá yẹn gangan ní ẹni tó jọba kò túmọ̀ sí wípé Ọbàtálá gangan tó kọ́ wá yẹn ní ẹni tó jẹ Olúfẹ̀ ṣùgbọ́n ní ìlà ilé yẹn gbogbo ẹni tó jẹ Olúfọ́n nífọ̀n Òròlú
ọmọ Ọbàtálá ni wọ́n pè wọ́n láti bẹ̀rẹ̀. Wọ́n sì sọ wípé Ifọ̀n yẹn gangan ni orí dá Ọbàtálá fúnra ẹ̀ sí. Wọ́n sọ pé nífẹ̀. Ṣùgbọ́n torí pé Ifẹ̀ jẹ́ olúùlú láyé àtijọ́, gbogbo wọn yẹn ni wọ́n sún lọ síbẹ̀. Orí tó wá dá Ọbàtálá sí Ifọ̀n kò túmọ̀ sí wípé Ifọ̀n ni wọ́n ti bí. Ṣé ẹ gbàgbé pé Ọbàtálá àkọ́kọ́ wà lára àwọn tí wọ́n kọ́kọ́ wá tẹ ilẹ̀ dó nífẹ̀. So èyí tó wá tẹ Ifọ̀n ó ṣeé ṣe kó jẹ́ pé mo ní ilé mo lóko ẹ̀gàn, mo nílé mo lóko ẹ̀gàn, kí oko ẹ̀gàn wá ṣe bí eré ńsìn kó wá di ìlú fún àwọn ọmọ. So bí ìpele wọn ṣe rí ní ṣísẹ̀ntẹ̀lé nìyẹn. So dynasties ló wà. Ọbàtálá dynasty ń bẹ, Odùduwà dynasty wà, Ọbalùfọ̀n dynasty wà, Ọ̀rànyàn dynasty wà. Lọ́tọ̀ọ̀tọ̀. Ní Egypt more than 197 dynasties ló wà, tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò kìí sì ṣọmọ Egypt. Wọ́n ní àwọn Caucasians, àwọn gbàkan àwọn ará kí náà ṣe ń pè balẹ̀ eré abẹ̀yẹn ní Asia, Babylon, àwọn bíi Persian, the Persians. Okay, Persian. Ìgbà kan náà wá tó ń rúlù Egypt. Ìgbà kan làwọn ará Ethiopia náà ń rúlù Egypt. Ìgbà kan ni àwọn Greek náà wá, Alexander the Great. Ìgbà kan làwọn Rome náà wá, only on the throne of Pharaoh. Àbí? Bẹ́ẹ̀ni. So gbogbo dynasty yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n, but one throne, plenty dynasties. The same thing náà ló ṣẹlẹ̀ ńfẹ̀. Plenty dynasty, one throne. Ká má bàa lọ gbogbo jù bó wá ní tá a bá fẹ́ tọ́ka báwọn wípé Ọ̀rànyàn kí ni ìbáṣepọ̀ kí làsopọ̀ tí Ọ̀rànyàn ní pẹ̀lú wọn, torí ẹ tún tọ́ka ní ìṣẹ́ ní Ọ̀rànyàn dynasty wà lọ́tọ̀ gan fún rẹ̀. Bó ni Ọ̀rànyàn sì jẹ́, kí ni ìsopọ̀ Ọ̀rànyàn pẹ̀lú àwọn Odùduwà, àbí ká tiẹ̀ sọ pé Olódùduwà gan ẹja mú ẹyọ kan báwọn ká fi sọrí tòní. Kò sí ìsopọ̀ kankan ju pé wọ́n jọ jẹ́ ọmọ Ifẹ̀, ní pé Ògún tá a pè ní bàbá Ọ̀rànmíyàn jẹ́ àgbà Ifẹ̀ tóun náà ní ráìtì láti rúùlù bí àwọn tó kù. Ìgbà tí ó sì di kan táìmù títí ẹ̀ lẹ́nu Ọ̀rànmíyàn, dó wọ́n ti fẹ́rẹ̀ sideline ẹ̀ tán gẹ́gẹ́ bí ìtàn tó wà nílẹ̀. Ìdí tí wọ́n fi ránṣẹ́ dé tòrútòrú nìyẹn. Lọ bá wọn yanjú ìjà ní ọ̀dọ̀ àwọn Júkùn, ìwọ ni kó lọ bá wọn Bíní, ìwọ ni kó lọ bá wọn Tápà, bí ẹni pé kó lọ ọmọ padà. Ta ló wá bí Ọ̀rànyàn? Torí àwọn kan ní apá kan. Kò sọ̀rọ̀ apá kan. Ògún for now ni bàbá Ọ̀rànyàn tá a mọ̀. Ta lè rí tọ́ka sí. Ògún ni kì í ṣe Odùduwà. Ògún ni. Ní gbogbo ọ̀nà sèré ìwà Ògún ló wà lára Ọ̀rànyàn. Tó àwọn béèrè tí n bá tún béèrè bóyá àwọn èèyàn Ọ̀rànyàn ní Yorùbá lè dáhùn rẹ̀ pé kí wàá ní ìrèdí ẹ̀ wọ́n fi ní Ògún àbí Ọ̀rànyàn ó ní apá kan bí Ọ̀ṣun, ó lápá kan pupa, ṣùgbọ́n ó dàpọ̀ àwọn èèyàn Ọ̀rànyàn mo ti lọ sí ojúbọ rẹ̀ nífẹ̀ẹ́ o tí mo ti lọ. Ìdáhùn yẹn ò ṣòro rárá dáhùn. Ó yá ẹ là hàn mí. Àwọn tí wọ́n ń ṣe lọ́kọ̀lọ́kọ̀ ní Ifẹ̀. Lóko. Wọ́n á fi apá kan ṣẹ́ fún. Wọ́n á fi apá kan lẹ̀ ní abẹ́. Àmọ́ ṣẹ́ṣẹ́ fún náà kùn. Irú ẹni tí Ọ̀rànmíyàn jẹ́ kò sí tó ń jẹ́ èèyàn háàfù kọ́lọ̀ kan rárá o. Bẹ́ẹ̀ ṣe ń rí àwọn tó ń tẹ̀lé Ọọ̀ni tí wọ́n ń tọ́ dírẹ́sì bẹ́ẹ̀ yẹn, style àwọn tí wọ́n jẹ́ style Ọ̀rànmíyàn nìyẹn. Ní bíi ti bò, style rẹ̀ bíi ti bò. Ṣé mọ̀ páyé ìsìn yìí ni à ń wọṣọ bá a ṣe ń wọ̀ yìí. Láyé àtijọ́ lọ́sìrì láṣọ.
tọ́ bá dẹ̀ máa rúṣọ nífẹ̀ẹ́ látijọ́ ẹnìkan yìí wọ agbádá bẹ́ẹ̀ ni ẹ ń rúṣọ báyìí àbí kẹ́ fi pàkájà ni kẹ́ pàkájà bẹ́ẹ̀ ni. ní gbogbo ayé ìgbà táwọn yẹn gbé so ok ṣé Ògún ò láṣọ kó tó kó ìmọ̀ bóra style tògún ni pé ok yẹ kí n máa appear báyìí kí àwọn èèyàn bá lè differentiate mi bẹ́ẹ̀ náà Ọ̀rànyàn náà appear bẹ́ẹ̀ yẹn. sọnà yóò kan apá kan ṣe ń kun ni kì í ṣe pé bó ṣe rí nù. kíkùn ní ṣé melanin náà ń pè tá a fi ń dúdú yá bi. bẹ́ẹ̀ ni. so ó ní melanin lára bẹ́ẹ̀ ni. ó tún ní tàwọn òyìnbó náà lápá kejì gbogbo yẹn àsọdùn ọ̀rọ̀ ni. àlọ́ ni àbí. àsọdùn ọ̀rọ̀ ni bọ́n ṣe kún yẹn ó ní reason tóun fi ń ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀ for identification. bẹ́ẹ̀ bá dẹ̀ bàbá Bàtálá ṣe mọ̀ pé àwọn fi funfun yẹn ṣe pápákọ̀ sí gbogbo ara so káàkùn wọn ló ní sáàyè tẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ṣe jẹ́ nìyẹn. ìbéèrè tó gbẹ̀yìn ní láwọn kí ni ìbáṣepọ̀ tí Ọ̀rànyàn yìí tó wá ní pẹ̀lú àwọn ọmọ ìyá méje tá a mọ̀ ń gbọ́ ní sọ pé Alákétu Onísàbẹ̀ gbogbo ẹ̀ bá ń bá Ọ̀ràngún Ilé-Ìlá kí ni ìbáṣepọ̀ tí ó ní kí làsopọ̀ wọn ǹjẹ́ ó wà bí? ó wà. ẹ ṣeun. àjọṣepọ̀ wà. nígbà kan wà tí Ifẹ̀ dàbí Federal Capital Territory. ẹ gbàgbé pé torí pa ní ọ̀pọ̀lọpọ̀ evidences ìgbà kan wà tó yẹ pé both political and spiritual capital ní Ifẹ̀ jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára dẹ̀ fẹ́ align with it. pẹ̀lú rẹ̀. ó dàbí kí ẹgbẹ́ òṣèlú mẹ́ta mẹ́rin wà kíkan wá jẹ́ ruling party tí ruling party yẹn bá lágbára tó bá da lágbára dé àárín kan ẹ rí i pé àwọn other party àwọn members of the other party wọ́n máa di ṣé defect the camp sí so kí náà ń lọ the camp ṣe ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn position tán wà bí tán ti kúrò ló fún wọn o. bẹ́ẹ̀ ni. àwọn òpin táwọn bá wà ní ibẹ̀ yẹn àwọn mà ní more recognition. bẹ́ẹ̀ ni bí ayé yí sí ni. bí ayé ẹ jẹ́ ká tù síbẹ̀. àwọn aláyé ń yẹ lọ́wọ́ báyìí. so àsìkò wọn wà tí Ifẹ̀ jẹ́ bíi agbára bíi war power láàrin wọn ok èyí tí ò bá tí wà ní connection ní Ifẹ̀ nù wọn was nothing then kò ń ṣèyàn alákòóso òlú ẹ̀ ní o bẹ́ẹ̀ kò ríta. so bí alliance ni wọ́n. alliance gan kọ́ o they move bí wọ́n move kọjá alliance o ohun tó ń ṣe ni wọ́n integrate òyìnbó tí mo lè lò nìyẹn ara wọn through marriage alliances kì í kàn ṣe ordinary alliances integrate ìmí ọmọ tiẹ̀ lóbìnrin ló mú lọ bẹ́ẹ̀ ẹ̀rọ tí gbogbo wa make ni pé wọ́n bẹ́lẹ̀ bá ti fẹ́ sọ á ní Odùduwà ló bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́fin ni wọ́n rúùlù ní Ifẹ̀ nígbà tí Ifẹ̀ wà tó wà ní height of its glory ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́fin náà rúùlù àwọn ọlọ́fin wọ̀nyẹn ní àwọn ọba ìlú kéékèèké káàkiri náà wá ń bá wọn dáná àdá kan wá fẹ́ ọmọbìnrin wọn lọ tọ́nbàrẹ̀ ti fẹ́ ọmọbìnrin lọ ọmọ ọba Ifẹ̀ náà fẹ́ lọ yẹn whoever tí ọmọbìnrin yẹn bá bí fún wọn lọ́nà tó jẹ́ ọmọ ọkùnrin nẹ́ẹ̀sì ọba nílùú yẹn òun ló máa jẹ́ tó bá wá jọba tán á wá sí Ifẹ̀ moment tó bá wá ń lọ bí ìgbà tí grandchild wá kí bàbá ẹ̀ tó bá ti wá ń lọ palace á wá kó ẹ̀bùn tó pọ̀ wọ́n wá fún kí làwọn ẹ̀bùn tó pọn dandan gbà yẹn lọ́hùn beads àwọn brass idẹ tó máa kó lé wọn lọ́wọ́ nìyẹn ohun táwọn dẹ̀ ń lò ní palace ń bí nìyẹn so ní palace ẹ̀ lọ́hùn sìn òun náà máa wá bẹ̀rẹ̀ sí ní lo idẹ àti beads. there's an identification. tẹ́ bá wá dé ọ̀dọ̀ ẹ̀ ìwọ náà máa ti dọlọ́rọ̀ ọmọ ọlọ́fin lèmi ń fẹ́ tẹ́ bá wò ẹ́ rí pé bàbá ẹ̀ ò bá ọlọ́fin tán
bàbá tiẹ̀ lọ fẹ́ èèyàn látọ̀hún ni bẹ̀tì nítorí wípé ibẹ̀ láyé wà ń gbà náà lọ́hùn ó ti di ọmọ ọlọ́fin. So bẹ́ẹ̀ bá wá ń sọ̀rọ̀ nípa àwọn alákẹ́tù ìtàn sọ fún wa wípé ibi tó ń pè nílé Kétu ó ti wà ṣáájú kan tó bẹ̀rẹ̀ Odùduwà gan lábẹ́ ẹni tó ń pè ní Ṣòro Pàṣán bí Ṣòro Pàṣán ló wá fẹ́ Mọ́nídẹ ọmọ ọlọ́fin òun ló bí ẹni tó ń pè ní Alákẹ́tù lòun wá bẹ̀rẹ̀ sí ṣàkóso Kétu the same Mọ́nídẹ náà ló bí Aláké òun ló wá dolórí Aké. Ṣé rí lára àwọn ọlọ́fin tí à ń wí yìí ṣé ẹ gbàgbé pé Ògún fún rẹ̀ jẹ́ ọlọ́fin Ògún gangan ọlọ́fin ni ẹ rí i pé ọmọ ọlọ́fin ni wọ́n pè é wọn ò sọ pé ọmọ Olúfẹ̀ bí ẹ bá fẹ́ sọ pé ọmọ Olúfẹ̀ a jẹ́ pé máa padà sọ́dọ̀ àwọn tí wọ́n ń pè ní àwọn Aládìkún irú àwọn ọba tó wà ní Ṣẹ̀pẹ̀tẹ̀rí irú àwọn ọba tó wà ní Ìfọ̀n Òròlú Ìfọ̀n lọ́nà Benin after Ọ̀wọ̀ àwọn ọmọ Olúfẹ̀ nìyẹn bẹ́ẹ̀ àwọn ọmọ ọlọ́fin àwọn náà dá dúró ẹ wá rí pé majority àwọn ọba yẹn ọmọ ọlọ́fin ni wọ́n ń pè wọ́n títí káwọn Aláàfin ọmọ ọlọ́fin náà pè wọ́n títí káwọn Olúgbọ́n Àrẹ̀sà ọmọ ọlọ́fin ni wọ́n pè wọ́n bí iná ọmọ ọlọ́fin ń sìn dímínì wípé wọ́n ní connection ní the same source bẹ́ẹ̀ ọmọ ọlọ́fin wọn ò túmọ̀ sí pé ọlọ́fin ló bí bàbá wọn ìṣẹ̀ṣẹ̀ kò jẹ́ ìyá wọn ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ọmọbìnrin kan wà tí bàbá tó ń pè ní Ọbalọ́ràn bí nífẹ̀ẹ́ wọ́n ń pe bàbá yẹn bí ọmọbìnrin ọmọkùnrin jàre tó ń pè ní Tẹ̀lú ẹ ti gbọ́tàn Ìwórì lẹ́yìn tó bí Tẹ̀lú ó bí Tẹ̀lé Tẹ̀lú jẹ́ ọkùnrin Tẹ̀lé jẹ́ obìnrin ẹ wá rí Tẹ̀lé lọ fẹ́ Olúgbọ́n àmọ́ ká má sọ ẹ wá rí Tẹ̀lú òun dúró ńlé fẹ́yàwó àmọ́ wọ́n sún kúrò ibi ìpìlẹ̀ Ìwó nìyẹn ṣe rí i pé láti ìdí Tẹ̀lú ọlọ́fin ti bá láti ìlà Ọbalọ́ràn sí Lúwo ọlọ́fin ti bá Olúgbọ́n tan again bẹ́yẹn ọmọ tí ọmọbìnrin tó ń pè ní Tẹ̀lé bí fún Olúgbọ́n ọmọ ọlọ́fin ni lápá kan Tẹ̀lé tún wá bí ọmọ ọkùnrin fún Olúgbọ́n ó wà lára àwọn tó wà ní Ìwó ńsìn ìpìlẹ̀ ibi tó fi ń kí Ìwó gan ọlọ́mọ olódò ọba yàtọ̀ sí pósàn lẹ́yìn kò lélẹ̀ ni mo ra ajá kékeré yẹn gbèsè délẹ̀délẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ẹni pọ́n bọ́lọ́fin tán Aláké bọ́lọ́fin tán so Ọ̀rànmíyàn ọmọ Ògún ọmọ ọlọ́fin so ẹ̀fà tí Ọ̀rànmíyàn bá wá tún bí tó bá ń rúlù lẹ́niwẹ̀ẹ́ ọmọ ọlọ́fin ni so kò wá sí pé ẹnìkan bímọ méje kankan ó ṣeé ṣe kárẹ́ ni tó bímọ méje nínú ilé tiẹ̀ o for example nínú ilé Ọ̀rànmíyàn èmi lè ka mọ méje wrongly dẹ̀rẹ̀ nígbà tá à ń sọ ìtàn a lè máa wá gbé ọmọ méje Ọ̀rànyàn ká máa gbé fún Odùduwà after all àṣàkà Aláàfin nìkan náà àwọn ọmọ Ọ̀rànyàn àṣàkà ọba Àbíní nìkan náà àwọn ọmọ Ọ̀rànyàn kò di méjì àṣàkà Olókò ní ọmọ Ọ̀rànyàn kò di mẹ́ta àyàká padà sọ́dọ̀ wọn nífẹ̀ẹ́ délé Èrèdùnmí ọwọ́ Èrèdùnmí Bìrìtì Òkun kò di márùn ìlú tó ń pè ní Ìdó-Àní kò di mẹ́fà dẹ Olókò Ọ̀ṣìlẹ̀ ló bá di méje so àwọn tẹ́mi mọ̀ lọ́mọ Ọ̀rànyàn nìyẹn bóyá bá sọ fún mi pé méje lọ́mọ tó Ọ̀rànyàn bí pia fine and good ṣùgbọ́n kì í ṣe ẹni tí ò tọ́ tí wọ́n jọ tán wíjì tó bódò àbá gbé ọmọ méje gan kò kan Ọ̀rànyàn ẹ rí nínú ìtàn bóyá àtijọ́ sọ̀rọ̀ náà rí bóyá bí ọdún mẹ́ta tí mo sọ fún yín wípé nínú líìsì tó sọ̀rọ̀ ọdún ọmọ méje nínú líìsì yẹn sọ wípé wọ́n bí Olówu
alákẹ́tù bẹ́ẹ̀ni ọ̀ràngún asọ́ngbà ṣùgbọ́n àkálẹ̀ onípòpó oníṣàbẹ́ àbí oníṣàbẹ́ ni wọ́n ń pè é sábẹ̀ ọ̀ràngún ọba sí bẹ́ẹ̀ Ọ̀bẹ̀ní mo ti kọ ọ̀ràngún náà ọba Ọ̀bẹ̀ní dẹ́ Ọ̀rànmíyàn wọ́n ní last born ó wá jẹ́ méje àbí bẹ́ẹ̀ni fine mo wá ní wọ́n sọ pé Ọ̀rànmíyàn ní last born nínú àwọn méje bẹ́ẹ̀ni àtúnwá lọ Bìní wá sọ pé Ọ̀rànyàn ni bàbá tó bí àwọn ìyẹn àbúrò wọn àbúrò ọba Bìní wá sọ pé òun ni bàbá òun so ṣe ti rí mo ní ibi tí àwọn èèyàn ti dúró gbẹ́jọ́ nìyẹn torí in the first place ibi tẹ́ ti rí wípé kò sí tó jọmọ méje nìyẹn because even náà àwọn odù tá a sọ wípé ó jẹ́ ọ̀rá kìíní tá a ti ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn sọ wípé ọba Ìgódó wà tí wọ́n pè ní Olúbìní tó ti wà tipẹ́ ìyẹn yàtọ̀ sí ìgbà tí Ọ̀rànyàn yẹn ṣe wá lọ fi ọmọ ẹ̀ sí wọn lórí àwọn yẹn ti ń jẹ tẹ́lẹ̀ sẹ́yìn as Olúìbíní ṣùgbọ́n ọmọ Ìgódó ni wọ́n Ìgódó ni ọmọ Akòdì Ìdù nìyẹn nílòdè Ilé-Ifẹ̀ ọmọ Ọlọ́fin ni gbogbo wọn Ọlọ́fin Àdẹ̀ lẹ́sìn sọ pé ẹ ní ọ̀run ọba Àdó lábẹ́ àkóso wọn ló wà láyé àtijọ́ so bẹ́ẹ̀ bá rí Ìdù ní Ìbíní agboolé Ìdù náà nìyẹn nílòdè òun ló bí ẹni tí wọ́n ń pè ní àgbà àkọ́kọ́ tí wọ́n ń pè ní ọba Àgódó tí wọ́n pè ní Ìdù so ó wà lára àwọn ọmọ Ọlọ́fin kì í ṣòdùdúwà ló bí àtọ́ ìgbà tó yá àwọn ará Ìbíní ṣe mọ̀ pé àwọn àlejò míì tún kún wọn àwọn tẹ àwọn ọmọ ọba Àgódó mọ́lẹ̀ wọn ò fẹ́ kán gbórí mọ́ torí pé wọ́n wá lágbára jù wọ́n wá sọ ọ́ di tó ń pè ní confederation bánu mi fẹ́ pé ìjọba alájùmọ̀ṣe so kó bàbá wàá dìjà gbogbo wa jókòó ìwọ ò lè ṣàkóso ìwọ ò lè ṣàkóso ìwọ ò lè ṣàkóso àwọn ọmọ ọba yìí dẹ̀rẹ́ ànígbà kan ṣàkóso mọ́ wọ́n wá tẹ orí àwọn ọmọ ọba yẹn mọ́lẹ̀ àwọn yẹn ń ṣàkóso lágboolé wọn lásán wọn ò jẹ́ kán ṣàkóso yíká ìlú wọ́n wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ a máa lọ mú àwọn àlejò wá tí ò ní lè ta wá lẹ́nu wọ́n máa wá bọ́ sínú igbó wọ́n á kidnap àlejò wọ́n á mú wá sí gbòòrò ìlú wọ́n á wá fi jọba òun làwọn Ìbíní ń pè ní Ògìsó táwọn aráàlú bá béèrè pé àmọ́ eléyìí rí níbo ni eléyìí ti wá wọ́n á ní kí wọ́n má bá àwọn kí wọ́n má question àwọn gods o wípé eléyìí ọba tẹ̀ ń wò yìí àti sky ló ti já wá king of sky láti ọ ẹ mọ̀ pé àwọn náà lọ mú wá ṣùgbọ́n torí pé Odùfà rẹ́kọ̀dù much of this thing down fi hàn wípé àwọn tó ń pè ní Èwì Ládònsìn lára olóyè Èwì ti jẹ ọba Ìbíní rí ó ti jẹ Ògìsó rí ẹni tí Èwì tó banish nílé tó lè dànù àwọn orìnrìn ó bọ́ sọ́wọ́ àwọn ará Ìbíní àsìkò táwọn fẹ́ jẹ ní ọba Ìbíní wọ́n wá fi jẹ. ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àtijọ́ ní òde tí fagun ó ní tó àjòjì tó ń bọ̀ ní ẹ mú jọba o. ẹ̀zálẹ̀ òun náà ni wọ́n fi jọba ní Benin bí tí mò ń fàyọ nìyẹn now ṣe rí i pé wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n ti sidetrack àwọn tó ń jẹ́ royal house òun ni wọ́n ṣe until ìgbà tí Ọ̀rànyàn wá padà wá lọ install ọmọ ẹ̀ lé wọn lérí ṣe rí i pé ó ti di 2 dynasties dynasty tàwọn Ìdù ọ̀tọ̀ ni dynasty ti ilé Ọ̀rànyàn ọ̀tọ̀ ni òun ni president ọba Benin sìn àwọn tàkọ́kọ́ àwọn wà ń bẹ̀ àwọn náà ń pè ní Ògìámẹ̀ Ọ̀dẹ́àrèbà ní Benin sìn àwọn náà wà ń bẹ̀ ẹ rí i pé kò dọ́gba now you are now calling Ọ̀rànmíyàn àti ọba Benin children of Odùduwà and you listed them as méje ṣẹ́ni pé ó takora wọn làwọn ará Benin fi lè máa sọ ntọ́ wọn sọ ń sìn torí pé wọ́n rí i pé àwọn ìtọ́ ń sọ̀rọ̀ yìí ṣé wọ́n jókòó ntọ́ ń sọ ṣá. àgbékalẹ̀ Ògún má kò ní ìtumọ̀. so ọ̀ǹtí tábà mú àwọn àìdíà yẹn kúrò ọmọ Ọlọ́fin pọ̀ Ọlọ́fin dẹ̀ pọ̀ kì í ṣe Odùduwà nìkan ló ń jẹ́ Ọlọ́fin Odùduwà láwọn ọmọ tiẹ̀ àwọn Ọlọ́fin tó kù náà ní gbogbo àwọn Ọlọ́fin yẹn dẹ̀rẹ́ Ifẹ̀ náà náà rúùlù Oòduà ò ga jù wọ́n lọ ṣùgbọ́n òun introduce nǹkan kan ó expand the territory yẹn so far
ju gbogbo àwọn ọlọ́fin tó kù lọ. Ìdí tí wọ́n fi fún credit tó ju àwọn ọlọ́fin tó kù lọ nìyẹn. Kò túmọ̀ sí wípé òun ló bí gbogbo àwọn ọmọ ọba.